ẹ dákun torí Ọlọ́run wọ́n ń pe kinní kan lámàlà àbò gbọ́ kì í sàmàlà tá a máa ń jẹ o ànábì gangan ẹni tó bá mọ̀ ó ti là láyé ó ti là láyé kìyàmá. salamatu nafusi bẹ́ẹ̀ni fi widadi muhammadin. àfọ̀ní bí mo bá fẹ́ lọ ayé dáadáa àfọ̀ní sáyé dáadáa ni wọ́n náà fẹ́ lò àfọ̀ní sàmàlì nífẹ̀ẹ́ ànábì Muhammad. wa afdalu azikari solati li ahmadi. àfọ̀ní ọ̀fẹ́ máa dá ọkọ̀ Ọlọ́run ọba ọ̀fẹ́ máa gbà kan ńlá lọ́dọ̀ Ọlọ́run má ṣe kàn mí mọ́ bàtí kó dọ̀ àwọn alájà àgbà ni màsà sáwọ́ ti fún ànábì Muhammad. lahu khara àfọ̀ Abubakiri kullu li awliya'i limajidihi. àsìkò tí wọ́n fún wa kò pọ̀. wa qalu jami'a. ó yí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi èlù ọ́ torí àsìkò wa láyè yìí kì í pọ̀ ẹlẹ́sìn kí là máa ń ṣe àyèfẹ́ ẹsẹ̀ lálágbádá àwọn èèyàn ní kótó ẹ jẹ́ káfà ó bá kí n náà máa gbìn mọ wá fọlọ́wọ́n bá bí ọ máa wá sí mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìṣáájú náà ti fẹ́ tó báyìí. bó bá wà mọ ànábì wa Muhammadu. sallallahu alayhi wa sallam. jẹ́jú ànábì fún ọ díẹ̀. Ànábì ni uwa Muhammad ó yóò bẹ́ẹ̀ dáadáa. sallallahu alayhi wa sallam. mani ṣakọ làúlì kọ̀mọ́rù. nígbà táwọn kèfèrí pọ̀ tí wọn gbọ́ lọ́wọ́n bá gbọ́ wọ́n dààmú ànábì wọ́n ní kíní sì rí ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. àbá àwọn kèfèrí ìjọ náà àbá wọ́n wá dúró síta bámú wọ́n ní rí ànábì wọ́n ló sùn párẹ̀ òṣùpá ló yọ ẹ̀yà ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. tó bá já sí pé òjíṣẹ́ Ọlọ́run ọba ní ọlọ́tọ́ sẹ́ bí Ọlọ́run ọba rẹ kó sùpá yìí kó pín sí méjì. àfa pèsè dé ẹlòmíì ti pé ẹ ní wòlíì Ọlọ́run tàbá bá pé ẹdáhùn tí Ọlọ́run á nídìí ọmọ àfa yóò máa làágùn ní kóbó láti ṣe. ànábì tẹwárí ni owó àmọ́ ní ṣàkọlá olùkọ́mọ ànábì wá bí Ọlọ́run ọba lẹ́ẹ̀kan náà òṣùpá sì pín sí méjì. Allah. bẹ́ẹ̀ yòówù náà bọ́ bá rìn lára rẹ̀ Yorùbá ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. afa Abubakiri. salamatu nafusi. o sì bá Yorùbá ànábì. fi widadi muhammadin. ànábì wa Muhammadu tẹ́rì ni. sallallahu alayhi wa sallam. ànábì tẹ́rì ni jama. uwa man naba alima utọ iru mẹ́mbẹ́ ni yadi yìí. àfa àwọn ànábì sẹ́yìn àjò ìrìn àjò tí wọ́n ṣe yé àfa wọ́n wá dé àfa wọ́n dé desert níbi àyè tí ò ti sí omi kankan àfa tó gbẹ̀ngbẹ̀ gbogbo àwọn èèyàn rẹ̀ wọ́n á nìyẹn ọ̀gá wa ẹ̀yin náà lẹ kó wa jáde o ẹ dákun ẹ má jà kú ọ̀gá wa ẹ bá wa bí Ọlọ́run o gbogbo wa síwájú àfa táwọn ọmọ ẹ̀yìn rẹ tí wọn là lẹ́yìn rẹ ìwọ ń tán tiẹ̀ dáadáa òun wọ tó wù ọ́ oúnjẹ tó wù ọ́ oúnjẹ tó wù ọ́ àwọn ọmọ kéwù rẹ àfa wọn wá ń jòkó wọn wá fi sòkò tó pòdì báyìí sẹ́mi àpò onírísìn bẹ́ẹ̀ jẹ̀ mọ́ àfa ànábì wa bí Ọlọ́run ìpè Ọlọ́run dákun ògbẹ́ni gbé àwọn àjọ mi yìí o Ọlọ́run dákun fún wọn lómi àfa ànábì wa sí báyìí àkọ́kọ́ pàkọ́kọ́ ní tap water láyé abẹ́ ìgbọ́jẹ̀ mọ́ èyí tá à ń ṣe sínú ilé ni àkọ́kọ́ ara ẹni tí tap water ti kọ́kọ́ jáde ara ànábì wa Muhammad ni. salamatu nafusi. afa Abubakiri nínú mẹ́ta tí dàkọ̀ mo ti dàkọ̀ méjì ó kọ́ yọ̀ kan. fi widadi muhammadin. bí wọn náà bá fẹ́ bẹ́ẹ̀ ipe gbogbo wàhálà ayé rẹ o fẹ́ jẹ́ kó dópin lónìí báyìí yóò bá ànábì wa Muhammad. wa afdalu azikari solati li ahmadi. bẹ́ẹ̀ni. wa afdalu azikari solati li ahmadi. kí tó sọ lẹ́ẹ̀kẹta bàbá wa àgbà Ọlọ́run lálárò Ọlọ́run mọ́sá àjárí yín pẹ́sà. àmín. ẹ jáde amínà fún bàbá. àmín. bàbá wa àgbà Ọlọ́run lálárò àwọn ò tó bẹ́ẹ̀ tá a dà ó kọ yín àmọ́ bàbá bí mo ti rí yín lẹ̀kẹ́ inú mi wá dùn dáadáa
Inshallah. Baba, you will always shine in China. Baba, they will sing your name in Singapore. Baba, you shall never jump in Jamaica. Ameen. Therefore, you will always count dollars and dollars. Ameen. Baba Walon Lalaro. You shall never engulf malaria in Nigeria. Salamatu nafsi Aba Abu Bakiri. fi widadi Muhammadin. Samina fún Aba Ọlọ́run. Afdalu azikari salati li Ahmadi. Bí wọ́n ti wí náà nù. Lahu khara kullu li anbiya'i li majdihi. Baba Ọlọ́run Lalaro. Wa qalu jami'a ya lahu kullu su'udadi. وقالوا جميعا يا له كل سؤددي Afa Abu Bakiri. وقلبي بذكر العاصمي تقورا Afa Abu Bakiri. يزيد ثناء من ثناء المحبد ومن كان حب المصطفى في حياته أغامون عليه النار في اليوم والغد أغامون عليه النار في اليوم والغد أغامون عليه النار في اليوم والغد. ẹlẹ́ẹ̀kẹta jẹ̀mọ́. نعم. tí fi ju máìkì lẹ̀. نعم. dákun mo fẹ́ já farabalẹ̀ dáadáa dákun farabalẹ̀. tẹ́ ẹ bá sọ láà wípé. Salamatu nafsi. Afa Abu Bakiri. Na'am. Jàmọ́ ẹ̀ dákun torí Ọlọ́run. Àgbàdo onúgò. Ó dáwọ̀ mọ́jú fàdí rẹ̀. Masha Allah. Ẹni tí ó gbélé ìlọ́wọ́ mi yóò múra. Haramu. Afa Abu Bakiri dákẹ́ mo fọlọ́ bí o. Ẹlẹ́ẹ̀kẹta jàmọ́. Haramun. عليه النار في اليوم والغد أغامون عليه النار في اليوم والغد. Afa Abu Bakiri. Afa Abu Bakiri. ومن كان Afa Abu Bakiri. حب المصطفى في حياته. ẹlẹ́ẹ̀kẹta jẹ̀mọ́. نعم. dákun yorùbá ànábì dáadáa. صلى الله عليه وسلم. ànábì tó rí ni. Uwa man shahida lahu dabbun abẹ́gbọ́ mayyitun bi annahu rasulullah. Ànábì tó rí ni jama abo gbọ́sẹ̀. Na'am. Ẹ Yorùbá ànábì Muhammad. Salamatu nafsi. Afa Abu Bakiri. Iwi dadi Muhammadin. Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Àwọn kèfèrí àfa. Àwọn kèfèrí wọ́n ní ànábì sọ́gà ni ọ́ sásíwájú ni ọ́ ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ká tó gbọ́ wa ànábì gbọ́ ta ló I need olùjẹ́rìí we need a witness I need olùjẹ́rìí tí ó jẹ́rìí ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Ipa ànábì ni ọ́. Dọ́pù mayit àfa agilítí tó ti kú abẹ́ ẹ̀gbọ́jẹ̀ mọ́. Na'am. Agilítí tó ti kú àfa ó sì dìde. Allah. Ó wá jẹ́rìí ó ní sẹ́rẹ́ ní tẹ́rí Ọlọ́run àbá ló ránṣẹ́ o. Allah. Mo fẹ́ ju máìkì lẹ̀ ìdáwákà fún ànábì torí ìrètí bàbá àgbà náírà bàbá ètí dìde. Mo fẹ́ máìkì tọ̀ níyì náà. Masha Allah. Kọlọ́bà Muhammada. Kọlọ́bà Muhammada. Bẹ́ẹ̀ni. Asolatu godo yoke
kọlọ́ba Muhammada àsọ̀látù kódòjò kẹ́ kọlọ́ba Muhammada kọlọ́ba Muhammada kọlọ́ba Muhammada Nabi kọlọ́ba Muhammada kọlọ́ba Muhammada àsọ̀látù kódòjò kẹ́ kọlọ́ba Muhammada àsọ̀látù kódòjò kẹ́. Àsọ̀látù kódòjò kẹ́ àsọ̀látù kódòjò kẹ́. Ẹ dákun apọ̀jù báyìí lọ ẹ̀sìn pé Ọlọ́run tóbi pé Allahu Akbaru. Allahu Akbaru. Ẹ dákun gbogbo jàmá bọ́lọ̀ ti fi wá kẹ́ bàbá àgbà ní Raodo àfa Abdul ti dà sọ wa ń tòsí. Sẹ́ẹ̀rí nínú tọ́lọ̀ ń ṣe fún bàbá Raodo bàbá wa gbọ́ lọ́n dákun tí ó sì wọ́pọ̀ nínú àfa àtọ́lọ̀ máa ṣe fún.